Wumi Iyawo Mohbad ti jáde sọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn, kí ni Wumi tún sọ ń ṣàyí o? Ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o. Wumi ní láti gbà tí ọkọ òun ìyún Mohbad tó ti jọ́lọ́run nípè wípé ọmọ òun Liam pé kò ṣaláìní ohunkóhun ara bí ti ń wò mọ́ nítorí pé kí ni torí Bella Shmurda àti Seyi vibes wọ́n tó bàbá fún ọmọ òun Liam o. Ó ní bàbá kú pé bàbá kù ní o pé gbogbo nǹkan tí Liam nílò pátápátá ni àwọn méjèèjì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún Liam. Wọ́n ní kódà lára the most expensive school tí ń bẹ nílùú Èkó pé bẹ́ẹ̀ ni àwọn méjèèjì fi Liam sí pé gbogbo nǹkan tó nílò pátápátá báyìí ni wọ́n máa ń pèsè fún ní wàràǹṣeṣà. Wọ́n ní lọ́jọ́ tí Bella Shmurda wá sórílẹ̀-èdè Nàìjíríà tó mọ ọmọ ẹ̀ lọ sí skul, ó ní àtọmọ tiẹ̀ o àti Liam pé gbogbo wọn pátápátá ló kó lọ sí skul fún alára rẹ̀ pé àwọn méjèèjì pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láyé wọn o pé lè gan ọkàn tí ẹ̀ jẹ́ kóun mí sí Mohbad rárá bí ti ń wò mọ́ torí pé gbogbo ojúṣe tó yẹ kí Mohbad máa ṣe lórí ọmọ yìí gbogbo ẹ̀ pátápátá ni àwọn méjèèjì yìí ni wọ́n ń ṣe fún ọmọ òun Liam. Fún ìdí èyí ńkọ́ ó ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán dábọ̀ kán bá wọn gbóríyìn fún Bella Shmurda àti Seyi vibes o torí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ ní ọ̀rẹ́ pé wọ́n gbúdọ̀ tiraka o láti ní ọ̀rẹ́ bíi Bella Shmurda àti Seyi vibes torí pé nígbà tí wọ́n bá jáde láyé tán wọ́n ráàyè máa tọ́jú àwọn ọmọ tí wọ́n bá bí kalẹ̀ torí iṣẹ́ táwọn méjèèjì ń ṣe láyé òun àtọmọ òun gangan ni pé wọ́n ń gbé òun débẹ̀ wọ́n sì ń tọ́jú òun dáadáa. Ẹ wo àníri jù báyìí lọ́mọ ní sáré gbé yín débẹ̀ ni kí sáré já yín sí gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà sì láàníjẹ́ kí ti wádìí sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀.